kíyàn wá fi ó kọ ànábì bẹ́ẹ̀ lọ́hùn èyí tí wọ́n ṣe irú ẹ̀ tó jẹ́ nígbà ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. àdìsí ta fẹ́ wí yìí At-Tirmidhi ló gba àdìsí eléyìí wá, ó wà nù jámíù rẹ̀ tó ṣe, tá a bá lọ wo ṣápítà tó ti sọ̀rọ̀ nípa da'awat. ó gba àdìsí náà wá látọ̀dọ̀ Uthman ibn Hunayf. wọ́n ní ọkùnrin afọ́jú kan, ọkùnrin yìí ojú rẹ̀ ó ti relé dé, ó wá bá òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. ó wá sọ fún òjíṣẹ́ ńlá wípé ní rí Ànábì Ọlọ́run, mo fẹ́ kó o ṣàdúrà kọ́lọ́run dá ojú mi padà fún mi kó máa ríran dáadáa. òjíṣẹ́ Ọlọ́run sì rèé, kì í ṣẹni tí máa fẹ́ lo agbára rẹ̀, kì í fẹ́ lo ntọ́lọ́run bá bùn. ó wá sọ fún arákùnrin ní tó bá dúró lórí pé àdúrà ni kí n ṣe fún ọ kójú rẹ̀ là ń ṣe o, àmọ́ ìbá dáa kó o fara dà á kó o lè bá wọ àlìjẹ́nnà Ọlọ́run, nítorí pé tíyàn bá fara dà àdánwò Ọlọ́run yìí máa ń jẹ́ kí Ọlọ́run padà kẹ́ tó bá dijọ́ bí dàlẹ́ kíyámà. arákùnrin ní rárá rí Ànábì, rárá, nǹkan méjì ló ṣe. bá ń ṣètò àdúrà kójú mi là, kó tó bá ń ṣètò àdúrà kí n wà àlìjẹ́nnà. mo gbé méjèèjì tiẹ̀ lákàtà ní Ànábì wa sọ fún pé sallallahu alaihi wasallam, tó bá ti délé lọ́ọ́ ṣe àlùwàlá, àdúrà tí mo fẹ́ fún ọ yìí kò sá, tó bá ti sá Ọlọ́run ó gba àdúrà rẹ̀. nígbà arákùnrin délé lóòótọ́ ni ó ṣàlùwàlá, àdúrà wà l'Ànábì fúnjọ́ náà. Ànábì ní kó máa sọ wípé ní Allahumma inni as'aluka wa atawajjahu ilayka bi nabiyyika Muhammadin nabiyyi rahma ya Muhammad inni tawajjahtu bika ila rabbi fi ajati lituqda li Allahumma shaffi'u fiyya. àdúrà tá Ànábì fún pé kó ṣàánú. ó ní máa sọ pé Ọlọ́run o, mo bẹ̀ ẹ́, mo rawọ́ ẹ̀bẹ̀ síwájú rẹ lọ́lá ànábì rẹ Muhammad. ànábì ló kọ́ ládùúrà yìí o, sọ pé Ọlọ́run mo bẹ̀ ẹ́, mo dojú ìbẹ̀ Ọlọ́run mi sọ́dọ̀ rẹ kó o wọlá ànábì rẹ Muhammadu tó jẹ́ ànábì ìkẹ́ sí gbogbo ayé. ìrẹ Muhammad o, mo fi ẹ́ kojú bùkátà mi sọ́dọ̀ ọba mi, kí bùkátà náà ló bí yá, mo fi ẹ́, ó ní ẹwọ́ bó ti lò ó ní ìrẹ́ ànábì Muhammad o, mo lò ẹ́, mo gbé ẹ síwájú Ọlọ́run láti fi gba bùkátà mi kó lè bá bíyá. ó lọ́lọ́run o, gba àdúrà ànábì, gba ìpè ànábì lára mi. àdúrà tá ànábì ní kó lọ ṣeré. nínú àdìsí yìí wọ́n jẹ́ kó máa yé wáyé pé ní arákùnrin yìí kó tó dìde níbi títí ṣàdúrà yìí lójú ẹ̀ ti là. àdìsí tá a wí yìí Tirmidhi ń sọ pé àdìsùn sahih, àdìsí tó lálàáfíà rẹ̀. a bá nínú An-Nasa'i náà, nínú Al-Yawm wa Layla, a bá nínú Dalailun Nubuwa tí Bayhaqi ṣe, tíra àdìsí náà ni a bá níbẹ̀. ẹ̀rí Bayhaqi wá fi kún títí ẹ̀ wípé ní faqama wa qad absara. ìgbà tọ́lákùnrin yìí ó dìde níbi àdúrà yìí, ojú rẹ̀ ti là, ní ti ríran padà. ẹ̀rí nínú rìwáyà míì wọ́n fi kún wípé bó ti sọ ni pé ya Muhammad inni atawajjahu bika ila rabbi. ó lọ́lọ́run o, ó ní rẹ Muhammad o, mo fi ẹ́ dojú kọ bùkátà mi síwájú Ọlọ́run kójú mi ó là. Ọlọ́run o, shafi'u fiyya, gba ìpẹ́ Muhammad nínú ayé mi, wa shafini fi nafsi, kó gbàdúrà tèmi náà tí mo ṣe fúnra mi. bó ti sọ rèé nínú rìwáyà mi. Uthman ibn Hunayf wọ́n á sọ wípé ṣe mọ̀ pé Uthman ibn Hunayf yìí òun ni sàhábà ànábì tó ń sọ àdísì yìí fún wa.
ó wá fi kún àdìsí náà pé fáwàláì mo fi ọlọ́run bọba àlékè ọlá búra o máa tafarraqna àti ìkú lọ́dọ̀ ànábì a sì wà ń jòkó pẹ̀lú ànábì Muhammad wala tala al-hadis ọ̀rọ̀ yẹn ò tí ì pẹ́ àtàdákàlà rọ́jùl ọkùnrin yẹn sì wọlé padà wá bá wa níbi tá a jòkó sí pẹ̀lú ànábì Muhammad wa ka'annahu lam yakun bí idorun qatun ó wá dàbí ìgbà tó yẹ pé ojú ò tiẹ̀ fọ́ rí rárá ní ayé níbi tójú náà mọ́lẹ̀ dé sallallahu alaihi wasallam. So àdúrà rẹ̀ tánàbí ń kọ́ sọ àbá kan kó fi gba ojú rẹ̀ padà lọ́dọ̀ Ọlọ́run tó sì ń kí ó kọ rẹ̀ bọ́bẹ̀ pé kó kéwùn náà yá Muhammad tí yẹn bá dá aláṣà lé níṣẹ́ ni pé ṣíríkù ní í ṣe pé kò sọ pé yá Allahu ẹ wá ń sọ pé yá Muhammad lójú ayé ànábì kọ́ yẹn ládùúgbò yìí nínú àdìsí tó sọ yìí o tó wá jẹ́ pé lójú lẹ́yìn tánàbì ti jáde láyé ńkọ́ àtàwásùlù bí ba'da mawti sallallahu alaihi wasallam. Àdìsí tá a mú wá òun náà ni àdìsí kan tí Tọ́bàrà nígbà wá nínú Mujami Kabiri rẹ̀ tó ṣe. Àdìsí yìí Uthman ibn Hunayf náà ló gbà wá. Anna rajulan kana ya'talifu ila Uthman ibn Affan radiyallahu anhu fi hajatin lahu. Uthman ibn Hunayf ó ní arákùnrin kan ìmọ̀ ń wá sí ọ̀dọ̀ bàbá wa Uthman ibn Affan. Uthman ibn Affan ló wà lórí kìláfà ńjọ́ náà. Ànábì ti lọ, Abubakar ti lọ, Umaru ti lọ, ìláfà ti wá kan Uthman ibn Affan. So ọkùnrin kan máa ń wá síbẹ̀ àṣà wá yóò wọlé ti Amirul Mu'minin tí ń ṣe Uthman ibn Affan yóò sọ bùkátà rẹ̀. Fakana Uthman la yaltafitu ilayhi. Uthman ò tiẹ̀ ní ṣe bí ẹni pé òun gbọ́n ti ń wí tọkùnrin yóò tún fi lọ. Wala yanzuru fi hajati kò tiẹ̀ gbé bùkátà yẹn yẹ̀wò rí àtijọ́ tọkùnrin yìí ti ń wá yóò ṣàwá yóò tún lọ bẹ́ẹ̀ náà ni. Ngbò wá dijọ́ kan lákìá ibn Hunayf fashaka dhalika ilayhi. Arákùnrin yìí wá ń lọ́jọ́ kan ó wá rí Uthman ibn Hunayf ló wá ṣàlàyé fún Uthman ibn Hunayf pé ó ga o abẹ́ẹ̀ni tó ń kojú báyìí bùkátà àwọn gbogbo àlòun ti lọ bá ẹni tó jẹ́ olórí àwọn mùsùlùmí tóun ti ṣàlàyé fún wọn àti ẹ̀bùn rí rò ó sún báyìí o ẹ̀bá wọn wá nǹkan ṣe sí o. Uthman ibn Hunayf wá ń sọ fún arákùnrin yìí pé ìtìlmì dọ́ata fatawadọ̀ lọ́ọ́ ṣàlùwàlá summa ìtìl masjida fasalli fi rak'atayn kó wá máa lọ mọ́ṣáláṣí tó bá ti dénú mọ́ṣáláṣí yan rákà méjì nákàlẹ́ kan là ń kọ́ ẹ̀ yóò nígbà tó bá wá yan rákà méjì yìí tán tó sálámà wá sọ báyìí pé Allahumma inni as'aluka wa atawajjahu ilayka binabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam nabiyyi rahma ya Muhammad inni atawajjahu bika ila rabbika fayuqdo hajati. Ó ní wàá wá sọ pé Ọlọ́run o mo bẹ̀ẹ́ mo fà nábì rẹ Muhammad mo gbé e síwájú rẹ nítorí ànábì yìí náà lànábì àánú ìrẹ Muhammadu o mo gbé ẹ síwájú ọba tó ní mí kí bùkátà mi lè bíyá. Wàá wá sọ bùkátà rẹ tó fẹ́ kó bíyá wọn wá sọ. Ó ní lọ ṣe bẹ́ẹ̀. Alákùnrin yìí bá lọ ó ṣe bí Usman ibn Hunayf fi ṣàlàyé fún un nígbà ó ṣe tán ó wá kọrí sọ́dọ̀ Amirul Mu'minin ẹni tó jẹ́ olórí àwọn mùsùlùmí jọ́nà Usman ibn Affan tó bá lọ bá bó ti dí ẹnu ọ̀nà báyìí ní àwọn bàwá àwọn security tí wọ́n ń ṣọ́ ẹnu ọ̀nà tí wọ́n mójútó ẹnu ọ̀nà ni wọ́n ti sáré dì lọ́wọ́ mú tí wọ́n ti ń fà á lọ tí wọ́n ti ń mú lọ sí orí ṣíà níwájú Amirul Mu'minin náà gangan ni wọ́n ti sáré lọ fi síbẹ̀ bí ìgbà tó jẹ́ pé wọ́n ti ń retí ẹ̀ pé máa bọ̀ ṣe dáadáa ló dé. Arákùnrin náà bá wò kí ló ń ṣẹlẹ̀ yìí wọ́n bá fi sí falakia Uthman ní wọ́n bá fi sí ọ̀dọ̀ Amirul Mu'minin. Àìmọye àwọn èèyàn ló bá tí wọ́n ti kíù kalẹ̀ táwọn náà fẹ́ rí Amirul Mu'minin wọ́n wá mú un gba wájú gbogbo àwọn yẹn wọ́n lọ fòun síwájú. Ìgbà tí Amirul Mu'minin náà ti ń ṣe Usman ibn Affan tóun náà wá rí àjìláṣà ọmọ àwọn alátàn fàṣà ló wá ní kó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ òun lórí ṣíà ọlátàn jókòó sí pé kó wá jókòó síbẹ̀ ló wá sọ pé má àjàtúkà kí ni tí wọ́n fẹ́ òun ló kọ́kọ́ dá lóhùn ló bá sọ àwọn nǹkan tó fẹ́ kódà mo ti wá bí láì mọye ìgbà tí mo ti ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín
sọ nǹkan kan lórí ẹ̀. Kí ni Usman ibn Affan wí? Usman ibn Affan ní òun ò rò bẹ́ẹ̀, ó sọ̀rọ̀ yìí létí òun rí, wàá wá sọ létí mi látijọ́ yìí tí wàá ní í ṣe, ó wá bí wá bá mi sọ rí. Arákùnrin yìí sàn wò ní Usman ibn Affan bá bíya bùkátà yìí fún arákùnrin yìí, arákùnrin wa kó ń bẹ̀. Nígbà ó wá sáré lọ bẹ́ni tó fún ní àdúrà yẹn, ẹ wá ohun tó wí nígbà tó débẹ̀. Ó ní Usman ibn Hunayf jazakallahu khairan ma kana yansuru fi hajati wala yaltafitu ilaya atakallamtu fiya. Ó ní rẹ̀ Usman ibn Hunayf, Ọlọ́run ó san lẹ́san dáadáa. Ó ní Amirul Mu'minina kò tiẹ̀ gbójú wo ọ̀rọ̀ òun rí látijọ́ yìí tóun ti ń lọ ọbẹ̀, ọ̀ǹtì ìgbà tó ṣe lọ́ba mi sọ̀rọ̀ mi fún ló ṣẹ̀ṣẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí, ló ṣẹ̀ wá bá ń bíyà rẹ̀. Usman ibn Hunayf wá dá lóhùn ní wàláì ma kallamtu, bá a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀. Ó ní òun fi Ọlọ́run bá tó dá ayé búra, tó dá mi tó dáwọ́ náà mo fi búra, mi ò lọ bá Usmanu Amirul Mu'minina, mi ì lọ bá fọ́rọ̀ rẹ̀ o, mi ì bá sọ kẹ́límà kan. Ṣé pé ẹjọ́ sọ kankan lórí ẹ̀? Ó ní wàláhì àwọn ìjọ sọ kankan lórí ẹ̀. Walakinni shahidtu Rasulullah sallallahu alaihi wasallam. Ọmọ náà àmọ̀dájú tí mo ní ni wípé ńjọ́ kan mo wà lọ́dọ̀ Ànábì Muhammad. Wa atahu jari'un, ọkùnrin afọ́jú kan wá bá, wọ́n mú dání wá ni. Fashaka ilayhi da'a babasari. Ìwà ń sọ fún òjíṣẹ́ Ọlọ́run pé Ànábì ojú òun ò ríran dáadáa mọ́. Faqala lahu nabiyyu sallallahu alaihi wasallam. Ànábì wá sọ fún pé awa tasbir, ó bá dẹ̀ ṣe sùúrù kó lè wà àlìjánà ní. Faqala ya Rasulullah, arákùnrin wá sọ fún òjíṣẹ́ Ọlọ́run, ó ní innahu laysa li qa'id wa qad shaqqa alayya. Òun ò ní permanent èèyàn tí ó máa mú un jáde, wàhálà ló sì ń kó bá òun. Àìmọye ìgbà lòun máa ń forí gbàgànná fẹsẹ̀ gbá àtùpà kóun má sì lọ jóná mọ́lé. Òun fẹ́ máa wá kírun mọ́ṣáláṣí gbogbo ìgbà. Ẹ̀kọ̀ọ̀kan lòun máa fi pàdé àwọn aláàánú tí wọ́n máa ń mú un rìn. Ìdí rẹ̀ tóun fi sọ pé òun fẹ́ sin lọ́hùn, òun ojú lòun ó sì fi sìn. Ànábì wa sọ fún sallallahu alaihi wasallam pé lọ́ọ́ sí àlùwàlá o, kó o yan náfìlà rákà méjì o, kó wá fi àdúrà tó wá tánàbí fún afọ́jú náà ńjọ́ náà ni mo fún ọ tó lọ sáwọn. Alákùnrin náà ṣe wàá fọkànbalẹ̀ pé òun rò pé ẹ̀yin lẹ lọ bá Àmírù sọ̀rọ̀ ní rárá o. Onítò tó bá jẹ́ bẹ́ẹ̀ òun dúpẹ́ fọ́lọ́run. Àdìsí eléyìí tí awí yìí, àdìsí kan tí ó lálàáfíà lòun náà. A sọ fún wa lẹ́ẹ̀kan, eléyìí á bá nínú Tabarani, nínú Mujamu Kabir tí Tabarani ṣe àtàwọn tírà àdìsí míì. So tí ń túmọ̀ sí pé lẹ́yìn tánàbí jáde láyé gan, àwọn sọ̀hábà ànábì wọ́n sì ń lo àdúrà yìí tí wọ́n fi bẹ lọ́hùn, ní tí wọ́n ké okò ànábì bọnú ẹ̀, tí wọ́n ti sọ wọ́n di mushrik. Kí ló wá dé tó wá dìgbà tiwa tí ó wàá sọ wá di mushrik? Eléyìí ń dúró báyìí. Ó wá kú pé àtàwásùn bi ghairi nabiyyi sallallahu alaihi wasallam. Ǹjẹ́ a lè fi ẹni tí kìí ṣe ànábì wa Muhammad bẹ lọ́hùn? Ṣùgbọ́n Ọlọ́run ò wọlá alámọ̀yìn báyìí tẹ́ni yẹn kìí sì ṣe ànábì wa Muhammad. Ani Abi Sa'id al-Khudri radiyallahu anhu qala. Abu Sa'id al-Khudri Ọlọ́run bá yọ́nú sí, ó ní òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam sọ báyìí pé man kharaja min bayti ila salat wa qala Allahumma inni as'aluka bi haqqi sa'idina alayka wa as'aluka bi haqqi mamshaya hadha fa inni lam akhruj asharran wala bataran wala riya'an wala. Àdúrà náà lọ bẹ́ẹ̀, àdìsí náà lọ bẹ́ẹ̀. Kí la fẹ́ lónú eléyìí ni pé Ọlọ́run bọ́ba àlékè ọlá, òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé ẹni bá jáde nínú ilé rẹ̀ láti máa lọ kírun ní mọ́ṣáláṣí tó wá ń sọ ní bí tí ń lọ ní pé mo bẹ̀ ẹ́ Ọlọ́run o, mo fi ọlá àwọn tí ń ṣàdúà mo fi wọ́n bẹ̀ ẹ́ ìrẹ́ Ọlọ́run. Ẹ wo gbólóhùn yẹn. Ó tún wá fi kún pé mo bẹ̀rẹ̀ Ọlọ́run lọ́lá ìgbésẹ̀ mi kọ̀ọ̀kan tí mò ń gbé lọ mọ́ṣáláṣí, tó sì jẹ́ pé mi ò máa jáde nítorí ẹni tó ń ṣe gbéraga, mi ò jáde nítorí ẹni tó ń ṣe yànràn, mi ò jáde nítorí ẹni tó ń ṣe kárí mi, mi ò jáde nítorí kán lè bá máa kí mi pé àwọn ènìyàn Ọlọ́run ní lọ yìí.
tó yẹ pé torí tiwọ Ọlọ́run nìkan ni mo ṣe jáde tí mò ń lọ mọ́ṣáláṣí ó àdìsí náà lọ ẹ wo gbólóhùn tá a fẹ́ lò ń bẹ̀ yẹn ànábì sọnù gbólóhùn yẹn pé bí akisa ìlí iná àlèk lọ́lá àwọn tí máa ń ṣàdúà ṣànàbí Ọlọ́run ṣànàbí Muhammad nìyẹn ṣe báwọn mùsùlùmí ni tán jáládùà ni ó ànábì fún ara rẹ̀ tó kìbọnú ìbẹ́ lọ́hùn níbí àníṣẹ́lẹ̀ ìtawí àbá nínú Al-Mughni tí wọ́n sì kọ́ síbẹ̀ pé sanadu àdìsí ń kọ́ asanun àdìsí tó dára ni tó sì rẹwà púpọ̀ so ipò asan ni àdìsí náà wà. Ibn Sunni òun náà gba àdìsí wa àmọ́ ńgbà tóun gbà wá tóun sọ ni wípé ní Bilal mu'adhin Rasulullah sallallahu ó gbà wá látẹnu Bilal. Bilal jẹ́ olùpẹ̀run anabi Muhammad tí Bilal wá sọ wípé kana nabi sallallahu alaihi wasallam idha kharaja ila salat ó ní tí anabi Muhammad tí ó bá jáde láti máa lọ mọ́ṣáláṣí ó lá anabi máa ń sọ báyìí pé bismillahi amantu billahi tawakkaltu ala allahi la hawla wala quwwata illa billahi allahumma inni as'aluka bi haqqi as-sa'ilina alayka wa bi haqqi makhraji ní ma sọ wípé ní mo jáde pẹ̀lú orúkọ Ọlọ́run mo gbàgbọ́ sí orúkọ Ọlọ́run mo gbára lé Ọlọ́run kò sí agbára kan kò sí ète kan àyàfi pẹ̀lú Ọlọ́run Ọlọ́run o mo bẹ̀ ẹ́ lọ́lá àwọn tí máa bẹ̀ ẹ́ tí ń ṣàdúrà mo sì bẹ̀ ẹ́ lọ́lá ìjáde mi tí mò ń jáde ẹ̀wọ̀ ìgbólóhùn yẹn náà tí Bilal náà tún gbà wá ọ̀gọ̀rọ̀ àwọn àfáà aládìsí ni wọ́n gba àdìsí wa lára wọn ni Imam Ahmad buna Hanbali nínú Musnad Imam Ahmad abambe Ibn Kusaima wọn náà gbà wá nínú Kitab Tawhid Tabarani náà gbà wá ní bábí dùá Ibn Majah náà gbà wá nínú Sunan Ibn Majah so An-Nawawi wọn náà gbà wá nínú Adhkar àtàwọn míì náà àwọn àfáà aládìsí tí wọ́n gbà wá ẹ̀rí so ń túmọ̀ ẹ́ sí pé gbogbo ẹni tó bá ti ní ipò kan wájú Ọlọ́run tó lápọ̀nlé tó lọ́wọ́ wájú Ọlọ́run ìyẹn lè fi ọlá rẹ̀ bẹ Ọlọ́run ìyẹn lè kí ó kọ rẹ̀ bọ́nú àdúrà Ọlọ́run wọlá alábájá wọlá àtàmẹ̀dò tá a bá ti mọ̀ pé ẹni yìí ń kọ́ orí mọ́tò ń bẹ fún indala ó ní nǹkan ọ̀wọ̀ kan ó ní nǹkan àpọ́nlé kan ṣé ẹ mọ̀ pé gbogbo táwọn wí náà bá ń lọ sínú ayal Qur'an bá ń lọ sínú suratu Ma'idah verse 35 bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلة وجاهدوا في سبيله la'allakum tuflihun. Ọlọ́run bá ní ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ẹ̀sì máa wá network tẹ́ fi connect dọ́dọ̀ Ọlọ́run alwasila ìyẹn máa ń wá network Ọlọ́run kiri ni o network kan nìyẹn ó lò tí yẹn ó fi rí tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run tí ó fi rí gbà ẹ máa wá nẹ́tíwọ́ọ̀kì tí ó nẹ́tíwọ́ọ̀kì yín dọ́dọ̀ Ọlọ́run ẹ máa wá o kẹ́ẹ̀sì máa lò ó láti fi gba nǹkan jáde lọ́dọ̀ Ọlọ́run bákan náà ẹ máa jagun sójú ọ̀nà tọlọ́run kẹ́ẹ̀lì bá rèrè jẹ ẹ wá àyà Kùránì mo ti ń sọ fún wa tó bá ń lọ sínú Suratul Isra verse 57 ulaika alladhina أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان منصورا. Àwọn wọ̀nyí làwọn tí wọ́n ń ṣàdúà làwọn tí wọ́n ń bẹ lọ́hun àwọn tí wọ́n ṣe pé ní wọ́n máa wá nẹ́tíwọ́ọ̀kì tí wọ́n fi nẹ́tíwọ́ọ̀kì ara wọn dọ́dọ̀ Ọlọ́run ìyẹn máa wá nẹ́tíwọ́ọ̀kì kánì tí ó nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ dọ́dọ̀ Ọlọ́run tí
ìwọ níṣẹ́ eré tó fẹ́ nẹ́tíwọ́ọ̀kì dọ́dọ́dọ́ àwọn kan lórí tó wádìí pé àwọn eléyìí wọ́n ti wọlé sọ́dọ̀ ọlọ́run wọ́n rádìrà ọlọ́run wọ̀ wọ́n ní wúrímọ́tò wọn lápọ́nlé lọ́dọ̀ ọlọ́run wàá wá lo nẹ́tíwọ́ọ̀kì wọn wàá fi pe ọlọ́run láyìn tí wọ́n ní wàá lò tó bá lo nọ́mbà ara rẹ ọlọ́run ò ní gbé yóò máa wò báyìí ni Tinubu ò mọ nọ́mbà rẹ rí ó wá ń pe Tinubu Sanwó-Olú ò mọ nọ́mbà rẹ rí ó wá ń pè ṣé yóò gbé ẹ dákun ṣé Sanwó-Olú ó gbé ọ̀nù nọ́mbà ṣé Fáṣọlá ó gbé ọ̀nù nọ́mbà kánsẹ́lọ̀ àdúgbò yín gan tí ò tí gómìnà ṣé yóò gbé ọ̀nù nọ́mbà òwò wa ń lo nọ́mbà rẹ òfin pe ọlọ́run àwọn kan ni wàá wádìí pé àwọn eléyìí ọlọ́run ti mọ nọ́mbà ilé wọn ó mọ nọ́mbà ọ̀dọ̀ wọn wàá wá lo láì tí wọn wàá fi pe ọlọ́run ẹsẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ó gbé hello alájì tó ní nọ́mbà kan ló ń sọ̀rọ̀ èmi lágbájá ni mò ń sọ̀rọ̀ ni wàá ṣẹ̀ wàá sọ bẹ́ẹ̀ àmọ́ wọn tiẹ̀ ti kọ́kọ́ ti ju ẹni tó lo láyìn rẹ̀ wọ́n fi gbé kọ́ọ̀lù rẹ̀ ayù akro tó bá lò kan tí wọn ò gbé wàá tún lo tẹ́lómi èyí tó súnmọ́ lọ́hùn jù ni wàá wá tí wàá fi pé wáyé ẹrù jù náírà àmẹ́ta o wàá ṣẹ̀ máa wá retí kọ́ lóhun fún ẹ lẹ́sìn nǹkan tẹ́ ẹ jọ sọ ẹ̀rí àyà ni lọ bẹ́ẹ̀. so ìdí nìyẹn tó fi jẹ́ wípé ní ìmọ̀ fọlá ànábì àbáwọn ẹni ọlọ́run ìmọ̀ fi bẹ lọ́hùn nǹkan tó wà valid ni ó fìdí múlẹ̀ sáàbì tó ń fi ṣẹ̀ríà ó fìdí múlẹ̀ ó wà valid. bákan náà nínú àwọn tá a tún lè fi bẹ lọ́hùn tá a tún nú àkọọ́lẹ̀ òun ni pé ẹni tó bá súnmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam yálà ó jẹ́ fámìlì rẹ̀ iglikili bàbá tó jẹ́ fámìlì rẹ̀ a lè lo òun náà láti fi bẹ lọ́hùn. irú Sayyidina Umar bunu Khattab radiyallahu anhu tó bá di wípé ìyẹn mú nígbà ayé rẹ̀ tí wọ́n tójó rọ̀ Umar bunu Khattab a máa lo bàbá wa Abbas jẹ́ ìkan náà àwọn ẹ̀gbọ́n bàbá tó bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Abbas bin Abdul Muttalib radiyallahu anhu a máa lò láti fi bẹ lọ́hùn. wọ́n ní Umar máa ń sọ yí pé ní Allahumma innakuna idha qa'atna tawassalna ilayka binabiyyina fatuskina. wọ́n ní ìrẹ́ ọlọ́run ńgbà tí ọ̀rẹ́ rẹ̀ ànábì Muhammad tó wà láyé tó bá di gbójú ọ̀rọ̀ báyìí tíyàn mú nílùú báyìí a máa ń lo ókọ ànábì rẹ̀ fi bẹ́ẹ̀ ó sì rọ̀jò fún wa àrò sì tu gbogbo ìlú. nísìnyí lè ní wáre innana tawassalu ilayka bi ammi nabiyyina Muhammad sallallahu alaihi wasallam àwa ń lo ẹ̀gbọ́n bàbá rẹ̀ a fi ń bẹ́ẹ̀ lẹ́ni kó rọ̀jò fún wa fayusikaw òjò sì bẹ̀rẹ̀ sí ní rọ̀ kan tó kó ń bẹ̀. àdìsí ilé àbá nínú Sahih Bukhari nínú àdìsí bàbá wa Anas bin Malik tó gbà wá. àwọn kan wá sọ pé ṣáàrí bẹ́ẹ̀ wípé ńgbà tí Sayyidina Umar tó máa bẹ lọ́hùn lẹ́yìn tá ànábì ti lọ kò lo ànábì mọ́ Abbas tí ó wà láyé ló lò ọ̀rọ̀ ní òye yín nǹkan méjì ló pàkọ́ sára Abbas tá ànábì lò àbí mẹ́ta. àkọ́kọ́ zisheba alẹ́ muslim zisheba mùsùlùmí tó ti nírun funfun ànábì jẹ́ pé wá pé ẹni ìyẹn lápọ́nlé lọ́dọ̀ Ọlọ́run mùsùlùmí tó ti sin náà débi pé irun funfun ti kún gbogbo àgbọ̀n rẹ̀ irun funfun ti wà lórí rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ó lápọ́nlé lọ́dọ̀ Ọlọ́run. Number 1 yẹn tán fi lo Abbas. Number 2 ó tún wá jẹ́ family anabi Muhammad sallallahu alaihi wasallam. Number 3 òun ni pé Abbas gan fúnra rẹ̀ ó wà nínú ẹni tó nídìí in tí wọ́n ń bẹ lọ́hùn fún yẹn toró ṣe wà láyé. nǹkan mẹ́ta yìí ló fà á tó fi jẹ́ pé Sayyidina Abbas òun ni bàbá wa Umar ni wọ́n lò nínú tàwásùlù wọn yẹn. So kò túmọ̀ sí pé àwọn sàhábà míì wọ́n máa lo anabi Muhammad ṣe bí evidence kan la mú wálẹ̀ kan yẹn. bákan náà ìmọ̀ lọ síbi sàárẹ̀ anabi Muhammad láti lọ bẹ lọ́hùn láti lọ ṣàdúrà a rí àwọn sàhábà tó ṣe. So kò sọ yẹn di shirik kò sọ yẹn di mushrik kò sọ yẹn di káfìrí. bàbá wa kan tí wọ́n pè ní Amash ni wọ́n gba àdìsí wá nínú tírà wọn. àdìsí náà an abi sọ́lí an Malik wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Sọ́lí ìyẹn náà gbà wá látọ̀dọ̀ Imam Malik ó sọ báyìí pé asọ́ba nẹ́ẹ̀sù kọ́ọ̀tún fi zamani Umar bin Khattab. wọ́n ní ìyẹn mú lásìkò Sayyidina Umar radiyallahu anhu faja'a ila qabri nabiyyi
sallallahu alaihi wasallam ní sàhábà yìí wá sí ibi sàárẹ̀ ànábì wa Muhammad ìyẹn ta ni Sayyidina Umar ó wá sí ibi sàárẹ̀ ànábì Muhammad kí ló wá sọ ó ní ya Rasulallah ìrọ̀ òjíṣẹ́ ọlọ́run o istaskillah li ummatika bẹ́ẹ̀ lóhun òjò fáwọn àlùmọ̀ rẹ̀ kẹ́ ibi sàárẹ̀ ànábì Umar ló síbẹ̀ báyìí wọ́n sọ pé ìrọ̀ òjíṣẹ́ ọlọ́run yín pé ẹni tó ti kú lọ́dọ̀ tí yín kò ti di múṣíríkù báwọn àlọ́rọ̀ òye yín ó ní rẹ̀ ànábì o bẹ́ẹ̀ lóhun tọrọ òjò fáwọn àlùmọ̀ rẹ̀ àwọn mùsùlùmí fa innahum qad halaku àwọn èèyàn ti ń kú fún àìrọ̀ òjò fa ata'u Rasulullah sallallahu alaihi wasallam fil manam sọ́hábà tó lọ bẹ̀ yìí kìí ṣe Umar kọ́ sọ́hábà tó lọ bẹ̀ yìí Máàlíkù gangan ló kọ sọ́hábà náà kìí ṣe Imam Malik ngbà tó wá sùn ó wá di wípé ó wá lálàá fa ata'u Rasulullah sallallahu alaihi wasallam fil manam ní ó bá rí ànábì lójú oorun sallallahu alaihi wasallam faqala ànábì wá sọ fún pé ìtì Umara tílẹ̀ bá ti mọ́ lọ́ọ̀lẹ̀ bá Umar fakirahu salam kò bá mi kí kò ní mo ní ọmọ sálámà sí wa akbiru anna muskaw kò sọ fún pé òjò máa rọ̀ ẹgbẹ́ lọ́wọ́ bá tóbi Allahu akbar lọ sọ fún pé òjò máa rọ̀ akulahu alayka al-qais ó wá ní kò sì bá mi sọ fún pé kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí fa'ata rajul Umar ńgbà ilẹ̀ wa mọ́ arákùnrin wa lọ bá Sayyidina Umar fa akbaru ó wá ṣàlàyé fún gbogbo nítorí àti tóun náà ṣe àti tó wá rí lójú oorun fàbákà Umar radiyallahu Umar sì bú sẹ́kún radiyallahu ta'ala anhu ẹ̀rí nínú àdísì